oògùn ìwòsàn tààrà fún prostate enlargement. Àpẹẹrẹ tí àwọn ènìyàn kọ́kọ́ máa ń rí òun ni ìsétọ̀. Àrùn yìí common láàárín àwọn ọkùnrin tó bá ti ń dàgbà, ṣùgbọ́n lóde ìsẹyìn àwọn ọmọ kékeré tán bá ti ń lé ní 30 sí 40 wọ́n ti ń ní àpẹẹrẹ lórí ẹ̀. Prof, ẹ fún wa ní oògùn náà, bismillah. Ẹ bá mi gẹ́ẹ̀tì èpo igi àgàn ó, ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ kó sínú ike kan. Ẹ bá mi gẹ́ẹ̀tì aworonso, èso aworonso sídìí yẹn, ẹ kàn rọra wá díẹ̀, ẹ pa pẹ́pẹ́, ẹ dà lé lórí. Ẹ wá bá mi wá ọsàn wẹ́wẹ́ tí wọn ò fomi là, ẹ dà lé lórí. Ìgbà yẹn lẹ́wàá bá mi mú kọ́ńblálà níwọ̀nba, ẹ sọ́ sí, ẹ dé pa, ẹ gbé sẹ́gbẹ́ kan, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yẹn àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní. Charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run bá fọ́mọ àbẹ́yìn tẹ́ nípele níjà lórí nǹkan ọlọ́mọkùnrin, ẹ lọ fún full package wa, ẹ fi inú ṣoyún, ẹ fẹ́ yìí gbọ́mọpọ̀n, tested and confirmed. Ẹ WhatsApp wa lórí +234 810 913 14 25. Àwọn egbògi láti India ní China ní Arab country ní Asia continent, gbogbo ìwọ tó ń wojú Ọlọ́run bá fọ́mọ wá try kódà obìnrin tó ti wọ menopause lọ fún full package before period, during period, after period, then you get pregnant. Bismillah ta'ala. Ẹ dẹ̀ bá wa gẹ́ẹ̀tì àwọn egbògi wa made in India, packed in South Africa, miracle leaves tá fi ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa Zamzam tá fi preserve. Ẹ get all in one natural prevention treatment cure ni ó wà effective. Méjèèjì kò ṣe má ní nílé fún first aid, òun láti ní nílé, ó lágbára púpọ̀ jù. Bẹ́ẹ̀ ni ẹ get bulldozer melt fibre fún oyún ìju àti fún oríṣiríṣi àwọn nǹkan tó ń da obìnrin láàmú. Prostate enlargement powder master, òun náà ni ó lágbára púpọ̀ jù. They are all 50,000. Caterpillar fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ó wà effective gidi. After period, obìnrin máa lò. Memory booster ìsọ̀yè ilé-am fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nínú. Ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power, ó wà effective gidi. Bẹ́ẹ̀ ni fún gbogbo àwọn ọkùnrin. Fún ọkùnrin tó ní weak erection, premature ejaculation, low sperm count, man power, ó ti yẹ yín alẹ́, arẹmọ ajíra, ìmárale, gbogbo àwọn kan bẹ́ẹ̀. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn àlàl powder wà, ètò Al-Qur'ani wà tá fi yanjú problem fáwọn èèyàn, both natural and spiritual. Contact Sheikh Afagba International Limited. Tó o bá ti bá mi gẹ́ẹ̀tì epo igi àgàn tó ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ sínú ike kan, tó o ti bá mi wá èso aworonso tó wá yẹn níwọ̀nba, bá mi pa pẹ́pẹ́ pẹ̀lú òkúta má jókúná, dà lé lórí. Wá bá mi dá omi ọsàn wẹ́wẹ́, bá mi dà lé lórí. Wá bá mi wá kọ́ńblálà níwọ̀nba, bá mi sọ́ sí. Bismillah ta'ala dé. Tó bá di ọjọ́ kejì àbọ́jọ́ kẹta, wá máa mú ní gas cup kọ̀ọ̀kan fún ìsétọ̀ tó lágbára. Ètò á bẹ̀rẹ̀ sí ní true. Má wo kó fẹ́ jẹ́ kó lọ toilet. Ṣó mọ̀ pé nǹkan tó ń jẹ́ prostate ó ti wà pẹ̀lú ọkùnrin, ó wà nísàlẹ̀ gallbladder. So tó bá ti enlarge ló máa jẹ́ pé kí ni o, ìtọ̀ séréséré á máa wá, ìtọ̀ ò ní ní pressure mọ́, á dàbí ipò ìtọ̀ ó tún ìṣẹ́kù sínú. Oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ni èèyàn máa experience, especially ní ọwọ́ alẹ́. Èèyàn máa ń jogún ẹ̀. Ẹlòmídẹ̀ ní ẹlò tó wá ní diabetics àbẹ́ni tó ní heart problem náà ó máa ń fà. Ẹni tó bá jẹ́ obesity tó tóbi tó sanra ó máa ń fà. Àtàwọn challenges mi, ẹni tó bá mu alcohol púpọ̀ jù náà ó máa ń fà. Oríṣiríṣi àwọn nǹkan ló máa ń fà. Ẹni tó bá dẹ̀ ń treat prostate enlargement torí pé òun ni kó má máa mu omi tútù, nǹkan tútù, kó avoid ẹ̀. Ó wà effective gidi. Bismillah ta'ala, àdúrà wa gba àrìbá ti ṣe àrọ̀ náà gbégbà. A dẹ̀ ní full package fún, full treatment fún láti treat ẹ̀ torí ìmí náà ó padà máa ń gbẹnu tán ni wọ́n fi sọ fún hospital pé kọ́kọ́ lọ ṣe PSA test. Ìkó má lọ jẹ́ pé ó ti wà cancerous, ṣùgbọ́n kì í sábà wà bẹ́ẹ̀, ó máa ń rí ẹ̀. So Ọlọ́run á gbàdúrà wa. Ẹ share program wa. Èyíkéyìí ìpèníjà contact Sheikh Afagba International Limited lórí +234 810 913 1425 +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Ọ̀sà Lagos. Kò síbi tẹ́ ẹ wà tá a ti lè deliver fún yín all over the world. Customer ló máa sanwó delivery. We are using the best logistic, DHL, adẹ́nlo GIG náà láti deliver within Nigeria, across the globe à ń lo DHL. Àdúrà wa gbà Canada ní America ní ẹ lọ wo page wa ẹ̀rì bá ṣe ń send nǹkan káàkiri. Àtoríṣi èyíkéyìí nínú ìpèníjà tó bá wù kó bá ẹ̀dá. Àwọn product wa ní gẹ́gẹ́ bá ṣe sọ, ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn àlàl powder wà, ètò àwẹ̀ wà, Al-Qur'ani wà, ọ̀ǹtú wà, àwọn special package wà lóríṣiríṣi tá máa fi yanjú case fáwọn èèyàn yàtọ̀ sáwọn brand product wa. Bismillah ta'ala gbogbo ẹ̀yin customers wa ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbogbo ẹ̀ ní rí wàhálà, ẹ̀ ní rí dàmú. Ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run bá lónìí. Má sálàmù wa ilà.